pàtàkì sí Ọlọ́run fún àkókò àti wákàtí tó lẹ́wà, wákàtí dáradára tí Olúwa gbé wa pàdé lónìí bákan náà. Ọdún ni wá kì í ṣàìmọ̀ fólókò ẹ̀yin nítorí pé kì í ṣe òun láti ń pàdé nínú àwọn ètò abí eléyìí. Ó gbàdúrà wípé oore ọ̀fẹ́ Kristi tó gbé wa ró láti ọ̀sẹ̀ tó kọjá ta tó pàdé lónìí yóò mú wa kọjá abẹ lórúkọ la Jésù Kristi. Ìrètí wa nínú ìrere, ìrètí wa nínú làálàá wa kò ní já sófo. Gbogbo pa tí ń jẹ agbára wa run àbẹ̀wò tó dúró ti pa Ọlọ́run ayé wa, ipá láti làkàkà láti lu àlùyọ, gbogbo agbára tó dúró ti lu àkólù wọn bolẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí à ń gbéyẹ̀wò, à ń sì ń tẹ̀síwájú nínú ìgbé ayé nínú ẹ̀mí tàbí nínú ara. Ìwé mímọ́ tó sọ kanu Gálátíà orí 5 ẹsẹ̀ 11 ẹsẹ̀ 11, Gálátíà 5:19-21. Náà la fẹ́ sọ nípa rẹ̀. Ó sọ ẹsẹ̀ kan nínú ìwà kan nínú àwọn iṣẹ́ àfarahàn tó pè ní ìsàjẹ́. Nígbà tá a bá ń gbọ́ nípa ìsàjẹ́, a fẹ́ máa ń rò pé bóyá àwọn tí ń fò lóru, àwọn tí ó jẹ́ pé wọ́n máa lọ nú omi, àwọn tí wọ́n lè parẹ́ tí wọ́n tún farahàn, àwọn tí wọ́n lè wọnú igi, àwọn tí wọ́n wọnú afẹ́fẹ́. Apá ìsàjẹ́ kan nìyẹn. Apá ìsàjẹ́ kejì ni ìsàjẹ́ nípa iṣẹ́ ara. Ẹ mọ̀ pé Bíbélì sọ nínú ìwé Exodus 22:18, ó ní ẹ má ṣe jẹ́ ká jẹ́ wà láàyè. Ẹ bá lè gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ nínú Bíbélì pátápátá, gbogbo ìjà t'Ọlọ́run bá ọmọ Ísírẹ́lì jà, ó ní bí wọ́n ṣe wọnú iṣẹ́ ìsàjẹ́ lọ. À ń fún ẹni rúbọ, à ń gbẹ́bọ, à ń ṣẹ́só, à ń darapọ̀ máwọn tí ó fi igi sọ Ọlọ́run, tó fi irin sọ Ọlọ́run, tó ń fi èpè àbí sìmá sọ Ọlọ́run. Gbogbo àwọn nǹkan pátápátá ni Ọlọ́run takò gẹ́gẹ́ bí nǹkan ìsàjẹ́. Ṣùgbọ́n àwọn iṣẹ́ ìsàjẹ́ kan wà tí ó farasin fún àwọn èèyàn lónìí tí a sì mọ̀ wípé ìsàjẹ́ ni. Tẹ́nìkan bá gbọ́ tí amọ̀yẹ àti jẹ́ náà ti sọ lókùúta pa, amọ̀yẹ àjẹ́ náà ti sọ sínú odò, amọ̀yẹ àjẹ́ náà ti fún ẹranko jẹ, amọ̀yẹ àjẹ́ ni wọ́n ti lù pa lóríṣiríṣi àwọn amọ̀yẹ àjẹ́ ló jẹ́ pé wọ́n lọ abandonné rẹ̀ sínú gbó, sínú ilé tí wọ́n tọ́jú rẹ̀ tó sì yọ̀ tó kú síbẹ̀. Nígbà míì ó lè jẹ́ òótọ́, nígbà míì ó lè jẹ́ pé wọ́n kàn bóyá kẹ̀kẹ́ kan lálàá pé àjẹ́ ni. Ọ̀rọ̀ yà nípa dẹ̀ lónìí, ṣùgbọ́n a sá gbìyànjú àti sọ pẹ̀lú àkókò tí à ń ké sí. Tó gbogbo àwọn nǹkan wọ̀nyí à ń sọ nípa ìsàjẹ́. Ìsàjẹ́ kan nípa iṣẹ́ ara. Nípa iṣẹ́ ara tá à ń sọ nípa rẹ̀ ní tẹ́ bá wo ìwé Sámúẹ́lì kìíní orí 15 ẹsẹ̀ 23, 1 Samuel chapter 15:23. Ó ní agídí dàbí ẹsẹ̀ ìsàjẹ́ àti orí kankan dàbí ẹsẹ̀ ìbọ̀rìṣà. Ìyẹn ni pé ńgbà tí èèyàn bá jẹ́ alágídí, Bíbélì pè ní ẹsẹ̀ ìsàjẹ́ ni. Ọ̀nà tá a bá wo ayé wa lónìí, èyí tá a pè lágídí yìí, orí kankan yìí, ṣé kò mọ farahàn? Pápá nínú ayé ọmọdé mi gan. Ọ̀rá bó lọ́mọ yìí ṣe lé kòkòkò báyìí, bó lọ́mọ yìí ṣe gbọ́ràn báyìí. Mo jẹ́ ń pè ní ìsàjẹ́ nìyẹn. So ẹ rí i pé èyí ẹni sìn ọmọ yẹn ò lè fò lójú oorun, ìyá yẹn ò lè fò lójú oorun, bàbá yẹn ò lè fò lójú oorun. Ẹ̀kọ́ mọ jẹ́ pé ó fò yóò parí sínú afẹ́fẹ́, yóò tún farahàn, yóò wọnú igi lọ, yóò tún jáde. Kì í ṣe ẹni tó jẹ́ pé tó bá di lóru nísìnyí yóò kà sí sára gànà àbí gẹ́gẹ́ bá àwọn ti gbàgbọ́ pé àjẹ́ máa ń ṣe. Ṣùgbọ́n orí kankan rẹ̀ nígbà míì ọ̀tẹ̀ sọ Ọlọ́run ńkọ́, ọ̀tẹ̀ síjọ ńkọ́, ọ̀tẹ̀ sáwọn èèyàn mímọ́ ńkọ́, ọ̀tẹ̀ sáládarí ńkọ́. Ṣé gbogbo àwọn tó wà nínú ìjọ lónìí ló ṣe é darí? Ṣé gbogbo àwọn tó wà nínú ìjọ lónìí ló jẹ́ pé báyọ̀ wọn ń tẹríba lábẹ́ àṣẹ, lábẹ́ ìmọ̀ràn tó tọ́ tí aládarí tó tọ́ gbé kalẹ̀? Àwọn olóòótọ́ àmọ̀ pé àwọn aládarí yapa lónìí tó lúkúlùkù sì ń ṣe tiẹ̀ tó ń ṣiṣẹ́ tó wù. Gbọ́n aládarí kan wà ní tòótọ́ tó bá ti mọ̀ pé ó lè tẹríba fún aládarí kí ló wà lábẹ́, kí ló ń ṣe lábẹ́ rẹ̀. Ẹni ìdó lábẹ́ rẹ̀ tó ń dó lábẹ́ rẹ̀ yẹn ló fi sọ ọ́ di ẹni tó jẹ́ pé ó ń hùwà àṣàjẹ́. Tẹ́ bá rọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tá a dálẹ̀ lónìí yìí sí nípa ìfẹ́ Ọlọ́run láti dá wọn lẹ̀. Sọ́lọ́run ló ní wọn jáde àbí ọ̀tẹ̀, a jáde pẹ̀lú ọ̀tẹ̀, àtúkọ̀ àyìn àwọn tó tẹ̀lé wa náà. Ẹ wo Absalomu, tá Absalomu bá rí sẹ́yìn ṣe ń jọ́ náà nísìnyí, ó náà dájọba lẹ̀, ó sì jọba tọlọ́run ni. Àtàwọn aládarí bẹ́ẹ̀ ní Ísírẹ́lì tó yẹ pé wọ́n lu ọba pa, wọ́n lè fún pa sórí bẹ́ẹ̀dì, wọ́n lè rán ayákìlà sí ká pa, wọ́n ó sì jọba. Ṣé tẹ́ bá jọrọ bẹ́ẹ̀ náà nísìnyí, sọ́ba náà sì ni ọba ni, ṣùgbọ́n Ọlọ́run ló gbé síbẹ̀. Gbogbo àwọn nǹkan jẹ́ ìsàjẹ́.
ìtọ́lọ́run gbé kalẹ̀ tá à ń tà láti dágbọ́n ẹ̀ fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ bíbélì pè ní ìsàjẹ́. Tẹ́ bá wọ ọ̀pọ̀lọpọ̀ olùgbàgbọ́ lónìí yìí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ bá ti ń lo àwọn nǹkan àwọn àdábọ̀wọ́ nínú ìsìn wa. Ẹlòmíín lo bíléèdì, àwọn míín lo ọ̀bẹ, àwọn míín lo dà, àwọn míín lo ẹgbá àti oríṣiríṣi àwọn nǹkan tẹ́lẹ̀ àwọn gbàdúrà sí tẹ́ ń fi ṣe mírèkù. Àwọn spiritual item tí wọ́n ń lò lónìí ìgbà míì wọ́n ń jó nǹkan, ìgbà míì wọ́n ń bo nǹkan mọ́lẹ̀. Tẹ́lẹ̀ mi bá fẹ́ kọ́lé lórúkọ lóṣẹ́ wòlíì náà ni wọ́n lọ rí nǹkan mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni bá fẹ́ gba ṣọ́ọ̀bù àbọ̀ fẹ́ sí ṣọ́ọ̀bù wọ́n lọ rí nǹkan mọ́lẹ̀. Ẹlẹ́yìn kùlé nílò ẹ lọ rí sórí odò, ẹ lọ sọ sínú omi kálọ̀ máa lọ. Gbogbo àwọn nǹkan ìpátápátá ó jẹ́ pé tí wọ́n practice ìsàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà sì wọ́n gbà jẹ́ pé bóyá wọ́n ń fò lójú oorun kẹ́ mo ti sọ fún ṣàlàyé fún wa. So oríṣiríṣi àwọn kọjọ ẹbọ, kọjọ ògùn, kọjọ jíjó, kọjọ lílọ, kọjọ rírì mọ́lẹ̀, kọjọ kíkun, gbogbo àwọn nǹkan ìpátápátá inú ìjọ tá a rí lónìí yìí ìsàjẹ́ ni. Nígbà bá gbé eré kan kalẹ̀ nínú ṣọ́ọ̀ṣì tá ń wò ó, tá a pèlè eré Magdalene, tá a pèlè eré Mary, tá a pèlè eré Jésù, tá a pèlè eré Ọbádáyà, tá a pè ní eré Nebukadnezar, táwọn yẹn sì ń tẹ̀lé tí wọ́n lọ gbàdúrà ń bẹ̀, tí wọ́n lọ sìn, tí wọ́n kọ́kọ́ ń pè é kó tó pe Jésù kó tó pe Ọlọ́run. Gbogbo àwọn kan pátá ìsàjẹ́ ni. Tẹ́ bá wo Kọ́ríńtì kejì orí 11 ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 15, 2 Corinthians chapter 11, 13 to 15. Wíìdì nítorí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ lé àwọn ike apọ́stù, àwọn tí ń ṣiṣẹ́ ẹ̀tàn tí ń pa ara wọn dà di apọ́stùlì Kristi, kì í sì ṣe ohun ìyanu nítorí Sátánì tìkára rẹ̀ ń pa ara dà di áńgẹ́lì ìmọ́lẹ̀. Nítorí náà kì í ṣe ohun ńlá bí àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú bá pa ara wọn dà bí àwọn ìránṣẹ́ òdodo ìgbẹ̀yà wọn tí yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Wọ́n ti pọ̀ lónìí: apostle, prophet, pastor, evangelist, teacher, bishop, àtòrúkọ tí wọ́n lè fúnra wọn. Tọ́jú pé gbogbo àwọn sẹ́tì àárín tí wọ́n ń ṣe wọ̀nyí kò í ṣe nínú Kristi. Ẹni bí Jésù ṣàlàyé sọ kankan nínú Mark 23 verses 24. Ó ní àwọn tí ẹ̀yin afọ́jú àmọ̀nà tí ń ṣe kantíkantí tó sì ń gbé ìbáka sí ẹ̀mí. Kí ni Bíbélì ṣàlàyé ń bẹ̀ yẹn? Wọ́n ṣe kantíkantí wọ́n ń gbé ìbáka sí ẹ̀mí. Ìyẹn ni pé jẹ́ ń wàásù rẹ̀ kò ju nǹkan tí ó lè fún wọn ní èrè àti ọ̀wọ̀. Ọ̀pọ̀lọpọ̀ dọ̀tín lónìí tẹ́lẹ̀ mi ò fi kú kò lè àwọn ẹ̀kọ́ kan ń bẹ lónìí kí wọ́n lè wàásù rẹ̀ torí pé wọ́n wò pé bóyá yóò bu àwọn kù níwájú àwọn ènìyàn. Àwọn olówó, àwọn ọ̀tọ̀lú, àwọn olóṣèlú tí ń wá sínú ṣọ́ọ̀ṣì wọn. So nígbà tá a bá gbé àwọn òótọ́ wọ̀nyí tá a bá fi sábẹ́ kápẹ́ẹ̀tì wa, tá a fi sí abẹ́ púpìtì wa, tá a wá ń kọ́ àwọn nǹkan míì tó lè fún wa lọ́wọ́, tó lè mówó wá, gbogbo àwọn nǹkan yìí ìsàjẹ́ ni. Bọ́lá bá pé èèyàn tó bá sọ òótọ́, tó bá pé ètò tọ́ lọ́lọ́ ń pè ọ́, yóò wọ́nà tí ó gbà bọ́ ọ. Bẹ̀tẹ̀ àwọn wọ̀nyí ń gbọ́dọ̀ pé kì í ṣe pé wọ́n gba ìpè kan, bóyá nǹkan ló fẹ́ẹ̀lì, àbí sẹ́ ló fẹ́ àbí business náà fẹ́ẹ̀lì, àbí kàwé àkàtì. Wọ́n á fẹ́ ti pé tinú àwọn nǹkan wọ̀nyẹn kó ọrọ̀ jọ, ní a bá bẹ́ẹ̀rì òótọ́, ní a bá ń fi làǹjàlàǹjà kiri, Ọlọ́run pè mí, Ọlọ́run pè, Ọlọ́run pè mí, Ọlọ́run wípé tó ń torí pé tó bá ipá Ọlọ́run pè ọ́ tó fi òótọ́ lé wa lọ́wọ́ tá a sì mọ òótọ́ yẹn á sọ, àwọn tó bá fẹ́ wọn ó gbọ́. Tó bá jẹ́ bẹ́ẹ̀ pé ebi ọ̀wá pààyàn ní òótọ́ yẹn, èmi ò tí ì rí rẹ̀ rí. Onísàmù wípé èmi ti dàgbà mo ti wà léwu mo sì dàgbà, n kò tí ì ká kọ́ lódodo sílẹ̀ tàbí kí ọmọ rẹ̀ máa ṣàgbé oúnjẹ. Mo ti wà léwu mo tún á dàgbà báyìí káwá pa akọ́ lódodo sílẹ̀ àbọ̀mọ̀ rẹ̀ ṣàgbé oúnjẹ káàkiri olóhùn tí ì rí. So tó bá pẹ́ tòótọ́ pé wá ń tòótọ́. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìsàjẹ́ wọ̀nyí tí a ń rí náà gbólé gbàgbọ́ lónìí inú ẹbí wa, níbi iṣẹ́ wa lónìí, ó ní manipulation, káfí àyídáyídà, ẹ̀tàn, irọ́, inú ìran, inú àlá, inú ìsọtẹ́lẹ̀. Báyìí l'Olúwa wí nígbà tó lọ́rùn sọ kankan láti kírètì ẹ̀rù sínú ayé àwọn èèyàn, láti fọ́ọ̀sì wọn sí tí wọ́n fẹ́ ṣe, láti fọ́ọ̀sì wọn wàpò wọn wọnú ọkàn wọn wọnú ẹbí wọn. Gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí pátá ní Bíbélì pè ní ìsàjẹ́. Ṣé wá ń bẹnu jọ àbí òṣì? Ṣé ń bẹnu ayé wa àbí òṣì? Ṣé ń bẹnu jọ wa àbí òṣì? Tàbá ń bò tọ́mọ́lẹ̀ ká ń sọ nǹkan mi àkún fún ẹ̀sìn àbí tá a di ẹ̀sìn mú tí ì ṣe gbàlà tí ì ṣe gbàgbọ́, gbogbo àwọn nǹkan jẹ́ ìsàjẹ́.
ọlọ́run ọ̀run kó dá ìjọ rẹ̀ nídè báwa náà báyọ̀ ti wà ní apá ìkan yìí kó dá wa náà nídè níta lè sí náà ni pé ọ̀nà àbáyọ wà jésù la fààyè wa fún àrùn pé wàdà a sì pé jésù náà ayé wa a jẹ wọn àṣà a máa gba òótọ́ a máa wà sùn tó a máa practice òótọ́ a ò sì ní ṣe ìdájọ́ wa pẹ̀lú àwọn àjẹ́ ńgbà tí ìdájọ́ bá dé látò ìpàdé ní wákàtí mi owó dọ̀fẹ́ kristu tó fún wa ohun wòlíì òkè náà Jeremiah lẹ́ ń gbọ́ àwọn àdírẹ́sì wa náà lẹ́ ń rí yẹn God bless you amen.